Gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai tí ó wà ní àtìmọ́lé àwọn àjọ tí ó ń gbógun ti jẹgúdújẹrá àti àwọn nǹkan tó jọ nínú àjọ ICPC. Ó mà ti padà sọ̀rọ̀ ní àtìmọ́lé o. Bẹ́ẹ̀ ni Malam Nasir El-Rufai ti jẹ́ kí àjọ ICPC mọ̀ wípé bí wọ́n bá gbìyànjú jù bẹ́ẹ̀ lọ tán tọwọ́ bò wọ́n lẹ́nu, òun ò lọ́rọ̀ kan tóun yóò sọ fún wọn ní gbogbo ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ òun o, nítorí pé òun gbàgbọ́ wípé nítorí òṣèlú iná ṣe ń fìyà jẹ òun, àti pé wọ́n bá fẹ́ kóun sọ̀rọ̀ tàbí gbọ́ nǹkan kan lẹ́nu òun, gẹ́gẹ́ bí àwọn agbẹjọ́rò òun bó ṣe gba òun nímọ̀ràn kí wọ́n jẹ́ kí àwọn kó ara wọn dé ilé ẹjọ́ níwájú onídàájọ́. Ẹ rántí pé láti nǹkan bí ọ̀sẹ̀ 2 sí 3 sẹ́yìn báyìí ni El-Rufai ni ó ti wà ní àtìmọ́lé. Ṣé ní kété tí El-Rufai tó dé láti ìlú Cairo lórílẹ̀‐èdè Egypt ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ní àwọn agbófinró ti kọ́kọ́ fẹ́ gbé e, ṣùgbọ́n tí ó mórí bọ́ lọ́wọ́ wọn tó lè jẹ́ pé fúnra El-Rufai ló padà lọ sí ọ́fíìsì àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò báṣubàṣu ìyẹn Economic Financial Crime Commission EFCC. Bẹ́ẹ̀ làwọn yẹn tì mọ́lé, ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ kejì tí wọ́n tì mọ́lé ni àwọn kejì EFCC ìyẹn àjọ ICPC ni làwọn náà máa gbé El-Rufai, tó sì jẹ́ pé láti ìgbà náà títí di àsìkò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí ẹni Malam Nasir El-Rufai tó ṣe gómìnà ìpínlẹ̀ Kaduna láàrin ọdún 2015 sọdún 2023 ni ó sì wà ní àtìmọ́lé. Ṣá o, nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní nǹkan tí El-Rufai tó sọ nínú àtìmọ́lé àwọn àjọ ICPC tó wà inú màlúù síta, ìyún ọ̀rọ̀ tí ó kọ sílẹ̀ táwọn olóyìnbó ń pè ní statement, èyí tó kọ lọ́jọ́ 19 sí 20 oṣù kejì ọdún tí a wà yìí di 19th and 20th of February. Ó ti lu síta o. Nínú ọ̀rọ̀ náà ìní Malam Nasir El-Rufai jẹ́ kó di mímọ̀ pé ọmọ Nàìjíríà tí ó ti dipò ìjọba múrí lòun ti ṣe mínísítà ọdún 4 ní ìlú Àbújá tóun tún ti ṣe gómìnà ọlọ́dún 8 ní ìpínlẹ̀ Kaduna lòun. Bẹ́ẹ̀ El-Rufai jẹ́ kó di mímọ̀ o pé ìlú Cairo lórílẹ̀‐èdè Egypt lòun gbé báyìí pẹ̀lú ìyá òun tó ti darúgbó kùjọ́kùjọ́, àti wípé òun kì í ṣe ọ̀daràn tàbí oníjẹgúdújẹrá ẹ̀dá. Ṣùgbọ́n lórí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan El-Rufai kọ sínú ọ̀rọ̀ tó kọ sílẹ̀ tẹ́gbà lẹ́nu ẹ̀ pé kódà òun ò ní ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo báyìí tóun yóò sọ tàbí èsì kan tóun yóò fọ̀ fún gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n kà sí òun lọ́rùn. El-Rufai ní òun gbàgbọ́ pé àwọn olóṣèlú ló wà lẹ́yìn ìwádìí òun tí àjọ ICPC ń ṣe, tí kì í ṣe pé bóyá nítorí pé òun jẹ̀bi ẹ̀sùn. Bẹ́ẹ̀ El-Rufai wá jẹ́ kó di mọ̀ o wípé bí wọ́n bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu òun tó fẹ́ kóun fèsì sí gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí òun lẹ́sẹ̀, kí wọ́n jẹ́ kí ìpàdé kó di ilé ẹjọ́, èèyàn pé iwájú onídàájọ́ lòun yóò ti sọ̀rọ̀.